Alhaji wa Darwasi Ajibola Alabi Pasuma ọmọ ìyàwó Ànábì Gáúsù Sàmánì gbogbo àwọn olórí. Mo kí Pasuma. Aki. Ọ̀rọ̀ rẹ̀ kàn jọ mi lójú níṣà. Bí ti bá wò. Allahu Akbar. Kẹ̀mírọ̀. Kí n ata ti kú ní kọ́ wa jẹ́ alága Ramadan lecture n'Íbàdàn. Kò sí wàhálà ọmọ ní dá. Àti wàlìjẹ́ náà iná ní dùkì. Alhaji wa Pasuma. Ó dá yín lóhùn. Èyí tó fi kúrò alámọ̀lì rẹ̀ ìgbà púpọ̀. Ó dá gan nípa Ọlọ́run. Ọ̀gá gan o. Àfihàn ìrìnà bẹ̀ lọ́wọ́. Gbogbo tí jẹ́ràn alágbájá ti parẹ́ kò sí mọ́nú ayé kò ní tó sí o. Àmín. 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 Àwọn tí máa ń sàmì fẹ́ ni lẹ́ni ọ̀pọ̀ ní òkú ni o. Àmín. Àmín náà. Mo wí níjọ́ ní Ìbàdàn. Pé kọ́ra mi tó ti sí mẹ́fà àti wí ìkírun. bẹ́ẹ̀ni. Àwa méjì adùn sórí fún. Tani àti tani. A máa sòrò sẹ́, àmẹ́mi ò sòrò sẹ́. All right. Okay. Orí mi àbáṣà mi orójú ẹ̀ kì. Kí láàbì ṣe ọlọ́wọ̀n ọ̀ràn sí wa. Ìdí mi ti yàtọ̀. Bí àbáṣà mi èdè orójú ẹ̀ kì. A lè rojọ́ ẹ̀ kí kò sí tiwa lọ́wọ́ ẹ̀nu. Yín kà sí pálọ̀mọ̀ ọ̀ràn sí mi. Bẹ́ẹ̀ni náà. Allahu akbar. Àrán sí lóore. A ṣe láti mọ́sálásí wa tilé ké wájú òní ìmọ̀ wá pè lérí fóònù. Kọ́lá kò sí Nàìjíríà jọ náà. Kí ló ń da sí ló kọ̀ ìyá rẹ̀ tí ọmọ jẹ́ sàrà fún màmá rẹ̀. Bẹ́ẹ̀ wọ́n ní wọ́n sẹ́ndà card number. Báyìí kó bẹ́ẹ̀ tó sẹ́ndà $500,000 500,000 lọ́sẹ̀ ní mọ́sálásí wa. Inshallah. Allahu akbar. Ó lajẹ́ lẹ́bí Pasuma yìí. Bẹ́ẹ̀ni. Gbogbo ibi tó o bá nídìí Ọlọ́run sí ọlọ́mọsà máa da Ọlọ́run síbẹ̀. Àmín. Àmín. Ìkẹ́ àti gẹ̀ àtàánú àti yọ́nú Ọlọ́run bá ṣe fún màmá rẹ̀ sí. Àmín. Àmín. Kọ́ wa kẹ́ màmá rẹ̀ fa kíkẹ́ ènìyàn pọ̀ kọ́ wa hàn lára rẹ̀ àti gbogbo ẹni tí ìyá bíi gbá Ọlọ́run kẹ́ ìyá yìí bẹ́ẹ̀ ni kọ́lọ́ mo ṣe fún wa. Àmín. Ẹ bá ń sábẹ́ fún lẹ́ẹ̀mẹ́ta. Àmín. 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 Ya Allah. Ẹ jókòó lẹ́sà. Alhaji wa Suleiman Atawẹ́wẹ́ Adio bẹ́ẹ̀ mo kí Aki gidi gan. òun náà sì ń tọ́jú wa lójú bó ti dé Ó ṣe. Ọlọ́run ní pẹ́ẹ́rẹ́ bàbá àmọ́ òkú náà yín ní 100,000 Ó dà bẹ́ẹ̀. gbígbàdúrà tó nara tán Ọlọ́run bá ṣe fún Atawẹ́wẹ́ náà. Àmín. Àmín. Ẹ sàmì fún òun náà. Àmín. Àbùkù ń ṣe àdákẹ́. Mo kí big doctor Small. ẹ ó ti di bíìgì. Ok, ó ti di bíìgì bẹ́ẹ̀. Yá máa bẹ̀rẹ̀ súnmọ́ lọ láyé yìí. Kò tí kò tẹ́ǹtì mọ́, ọlá ti dé. Bàbá kò tẹ́ǹtì kì í. Mo kí big doctor. Aki. Bàbá gbé ọ̀sùnmọ̀ mi ò ní gbé small. Ẹ má pè small, ó ti bíìgì lóòótọ́. Kọ́dà ó padà tó di biggest doctor. Àmín. Àlùbáríkà nínú ọ̀pọ̀ sí i. Àmín. Àmín. Ọlọ́run kọ́ wọn náà sí jù báyìí lọ. Àmín. Mo ní jayé wẹ́yìn. Àmín. Àmín. Jókòó lẹ̀. Jókòó, ó ti jáde. Mo kí gbogbo àwọn ọmọ olórí ẹ̀sìn tí ipa wọn náà inú wà sí ni wọn. Bẹ́ẹ̀ni. Ọ̀nà tí wọ́n gbé ìgbà lọ yàtọ̀. Ọ̀nà káforísí wà sí láti rí akásọ tí ń darí ètò. Bẹ́ẹ̀. Masha Allah. Dọ́dọ̀ Ajá Mariam Akiki àgbà. Mistura Ajá Mistura Àṣàfà ọmọ tó fi bàbá rẹ̀ ṣe mọ́níjà nù. Bẹ́ẹ̀ni. Ọ̀dọ́gbọ̀n owó ni. Ó pè é. Bàbá yìí. Bàbá. Ó pè é gan. Ajá Haziza ó ti bíyá. Àti gbogbo ẹ̀yin yòókù náà kọ́dà ìyá tá a bá ti ń kọrin lọ́gbà tá a dé wọn ò mọ̀ pé ní o. Ajá Kausara àwòkú Kausara tọ̀ ọ́ dà ọlọ́wọ́n kára kan àlùbáríkà tó Àmín. Àmín ya Allah. ẹni mọ̀ dá kọ àtẹnitẹ́nu mi ọ̀dọ́dọ̀ rẹ̀ ẹ̀ ní ma padà síbu láíláí. Àmín. Àríyá àtọ́lọ́mọ̀ sùn ní ìbàjẹ́. Àmín. Ẹ sábẹ́ fáwọn ọmọ ọlọ́mọ. Àmín náà. Alhaji wa Abdulfatah Abdulwasi aka Olùgbàyè òun ló pè ọ wá síbí. Lẹ́fìrí wa ní. CEO Ria Entertainment Ria Farm and Ria Store. Ọlọ́run kọ́ dákun àkókò báyìí tọ́kọ̀ sí o. Kọ́dà mò ń gbọ́ ní àyè pé last year ọ̀rẹ́ mi ló pè. Alhaji wa
àfàwà Bukhari ibn Musa Ajikubi wà ọlọ́run ní bàdà rẹ̀ jẹ́. Inshallah. èyí tó tún ṣe lọ́dún yìí náà wọ́n ti fi lè dágbére fáyé o. Àmín. 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 alibarika ni ọlọ́kọ̀ kára rẹ̀ sí ìjọba yìí lọ. Àmín. Àmín. báyìí bá ń jẹ́ tí bàbá ń jẹ́ gbà ọ̀rọ̀ ni ọlọ́run má sọ ní hẹ̀. Àmín. Àmín. ọlọ́run kọ́ yọ ọ́ kó sógá láàrin àwọn current champion. Àmín. kọ́ fi ọ́ sínú àwọn always champion. Àmín. àmọ́jọba àwọn ẹni gbọdọ̀ bó ti jẹ́ yẹn rí. Àmín. Àmín. ẹ bá ń sámi fún lẹ́ẹ̀mẹ́ta. Àmín. 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 Àmín ya Allah. ọ̀gá tí lè du mo kí ọ̀gá tí lè du pé kedun Ọmọ Yíbò. Ọdún ma. ọdún ma Ọdún ma. Ọgbẹ́ náà ló dùn ma. mo kí ọ̀gá tí lè du ọ̀gá ay mo kí Masha Allah. ọ̀gá playboy mo kí ọ̀gá tau authority mo kí mo wá kí Alhaji Ọlásàlá tó ikú nǹkan ní intermediary láàrin èmi àti olùgbàyè yìí èmi ni mo tó lẹ́nu ó pè á wá sí Ọlásàlá wọn ní lọ níbọ̀ lọ́dọ̀ mi lórí fóònù lẹ́ẹ̀mẹ́wàá gbogbo gbà òun náà mo tó ń pè kí wọ́n á lóde wá bí kan ó sì lóde wá mẹ́rin ó tó ń gba hòtẹ́ẹ̀lì síbi tá a tẹ̀rẹ́ sí ọlọ́kọ̀ dàkún Ọlásàlá ó dúró lérí kí nǹkan ní nǹkan lè dáa àti ládàáwò àti lámìwò ọlọ́wọ̀n ní bàtìyẹ náà jẹ́ Àmín. ẹ sàmì fọmọ ọlọ́wọ́n tó lọ́wọ́ wọn wá darí ẹ̀ sọ́dọ̀ gbogbo ẹ̀yọ ọkùnrin tẹ̀ bẹ́ẹ̀ jòkó yìí bá gbàjẹ́ àfa jòkó yẹn àfa lè jòkó yìí púpọ̀ òkè yìí.